àwọn ọ̀nà tí islam wa mú wa pàfi máa wá sọ níbi idán àti lọ́dọ̀ àwọn òpìdán tẹ́wọ́ kọ́ gbá. alákọ̀ọ́kọ́ ni pé ojoojúmọ́ ayé gbogbo gbà ẹja máa sádi ọlọ́run o níbi aburú àṣetán. a máa ń sọ gbogbo gbà pé gbogbo aburú gbogbo láabi ilé ìtẹ́rí táwọn èèyàn ń ṣe òun níṣẹ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ jọ àṣetán, níṣẹ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ kọ́ sí àṣetán. olórí ibú àgbà aburú àgbà níbo ló ti wá? ọ̀dọ̀ àṣetán ni. olórí ibú àgbà ọ̀dọ̀ rẹ̀ láburú ti wá. táwọn bá wá ń sádi ọlọ́run níbi aburú àṣetán, ọlọ́run bá máa là wá. gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ pé wa imma yanzaghannaka minash shaitani nazghun fasta'idh billah innahu huwa as-sami'ul 'alim. ọlọ́run ní tí ìgbónrí bá fẹ́ mú ọkàn rẹ látọ̀dọ̀ àṣetán, sádi ọlọ́run ọlọ́run bó sì sọ. torí pé olùgbọ́ lọ́lọ́run ó ń gbọ́ nígbà tó ń sádi rẹ̀, olùmọ̀ni ó sì mọ̀ ọmọ tó fẹ́ sí ọ láìda, òun ló lágbára láti mú kúrò. a'udhu billahi minash shaitanir rajim ó yẹ kó wà lẹ́nu wa ní gbogbo ìgbà, torí pé gbólóhùn yìí ó léwu lórí àṣetán. èyí ewu ike àṣetán kó tún lè gbérí sókè mà, yóò túlẹ̀ ni. a'udhu billahi minash shaitanir rajim. bó tilẹ̀ jẹ́ pé àwọn ṣetán tẹ̀yàn bẹ́ẹ̀ máa ń ṣe a'udhu billahi minash shaitanir rajim, àwọn náà máa bá yín gbé ni. so ẹ̀yin ó tètè sá fún wa lẹ́yìn a'udhu billahi minash shaitanir rajim. nínú tọ́lọ́wọ́n bó tún fi máa sọ́yàn òun náà ni taqwallahi azza wa jal. a gbọ́dọ̀ níbẹ̀rù ọlọ́run. ẹni tí ó fẹ́ kí wọ́n sàsóhun kó mọ̀ òun yóò níbẹ̀rù ọlọ́run. ìbẹ̀rù ọlọ́run ààbò ńlá ni fún gbogbo ẹni tó bá ní. níta sì ń pè níbẹ̀rù ọlọ́run ní ká máa tẹ̀lé tọ́lọ́run ká jìnà sí tọ́lọ́run ọ̀fẹ́. torí gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run máa sọ. ọlọ́run ni wa man yattaqillaha yaj'al lahu makhraja. ẹnikẹ́ni tí máa ti ń páyọ̀ ọlọ́run, ọlọ́run máa ṣọ̀nà àbáyọ fún náà ni. ọlọ́run máa ṣọ̀nà àbáyọ fún náà ni. ìbẹ̀rù ọlọ́run pàtàkì nínú ìgbésí ayé wa. a sì ti mà níta ń pè ní páyọ̀ ọlọ́run, ká ṣe ntọ́lọ́run bá wí pé ká ṣe, ká sì jìnà sí ntọ́lọ́run bá ní ká jìnà sí. nínú tí yóò tún máa jẹ́ sábàbí ààbò fún wa òun náà ni at-tawakkul ala Allah. ká gbẹ́kẹ̀ lọ́lọ́run, ká bọ́lọ́run dúró, ká má jẹ́ni tó jẹ́ pé iyèméjì ń bẹ lọ́kàn wa sọ́lọ̀. torí pé Ọlọ́run sọ pé wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh. ẹnikẹ́ni tó bá fi lè bọ́lọ́run bá dúró, Ọlọ́run bá tó. torí ìdí eléyìí Ọlọ́run bá wà ní tó ọ kó fi ọ fún yàn mú, Ọlọ́run bá ní tó ọ kó fi ọ fáṣẹ tọ́ni mú. tí wọ́n bá ti gbẹ́kẹ̀ lọ́lọ́run lódodo, Ọlọ́run bá tó ọ. bákan náà sábàbí mi oníka túbà lọ sọ́dọ̀ Ọlọ́run lódodo, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ aburú tó ń ṣe wá, eléyìí téèyàn rí fi ṣe wá, eléyìí tí ṣẹ̀tánì rí fi ṣe wá, gbogbo ẹ̀ ń ṣe lọ wá látàrí ẹ̀ṣẹ̀. Ọlọ́run ní wa ma asabakum min musibatin fabima kasabat aydikum. Ọlọ́run ní gbogbo ń tó ṣe yín ládàáwò kò sàdédé ṣe yín o, àyàfi látàrí àfọwọ́fà yín. ẹ̀ṣẹ̀ olóma ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. bákan náà nínú tọ́lọ́ máa fi dáàbò bò yẹn ó náà ní as-sadaqa wal ihsan. ká máa ṣe sàrà ká sì máa ṣe dáadáa, ká máa ṣe dáadáa sẹ́ni tí ò ní, ká máa ṣe sàrà àfẹ́láìní. àwọn olùmọ́ni eléyìí ní orí pátọ́ ga tọ́ka mama lórí gbogbo àdánwò, Ọlọ́run máa fi ti àdánwò dànù. lórí gbogbo àṣàṣì Ọlọ́run máa fi ti dànù tí ò ní ṣèyàn. lórí gbogbo lára onílára ò ní rí ọgbẹ́sẹ̀. torí de eléyìí kéèyàn lawọ́, Ọlọ́run máa fi dáàbò bò yẹn. bákan náà ká máa kí alukurani lọ́pọ̀lọpọ̀, ọ̀nbẹ́nu tọ́lọ́run máa fi dáàbò bò yẹn. ọ̀pọ̀ àìmọ́ yìí wà láì kí alukurani à ń sì fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ dáàbò bò wa. àwọn àdúrà tó wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam sáà ń ṣe wọn àbáyé ṣe wọn. kí wọ́n máa kí suratul fatiha, kí wọ́n máa kí kul huwa Allah, kul a'udhu bi rabbil falaq, kul a'udhu bi rabbin nas, ayatul kursi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq. gbogbo àwọn gbólóhùn kí wọ́n máa wí wọn bẹ́ẹ̀ nù tọ́lọ́ máa fi sọ yẹn. bákan náà tó bá wá ṣẹlẹ̀ kí wọ́n ti sàṣìyàn, Ọlọ́run wá tú àṣírí ibi tí àṣàṣìyàn wà, ká mú ká tú dànù ọ̀nbẹ́nu tọ́lọ̀ máa fi bàdán jẹ́. yẹ́n bá ṣe rí pé ńgbà tá Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ fi hàn
ibi tí kóòmù tí wọ́n ṣàṣìṣì anabi ní kàn lọ mú wa, wọ́n mú wa ó sì túká, idán bá bàjẹ́. eléyìí túmọ̀ sí pé ìgbà táwọn náà bá rí àṣàṣì àtúká, àmọ́ wa kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas bá ń ṣe túká bá nàbì ti ṣèṣe. àwọn olùmọ́nìta bá ti ṣe bẹ́ẹ̀ idán gan ò ní jẹ́ lára wa mọ́, àbàjẹ́ nù. yẹ́sẹ̀ pé wọ́n máa dáná sí o, ẹ̀ ní dáná sí o, tẹ́ bá dáná sí o lè jẹ́ ẹ̀ túká ni. torí rẹ̀ bàbá yín wá kú, ẹ wá rí ní tí bàbá gbé kọ́, ẹ rí tí bàbá fi pamọ́, gbogbo ẹ̀ túká, kẹ́sẹ̀ pé lọ dànù lásán, ẹ̀ túká, ẹ̀ tú sí wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ̀ máa ké kul a'udhu bi rabbil falaq kul a'udhu bi rabbin nas gbàtẹ́ ń túká yẹn, so kò fi ní jẹ́ káàbùrù rẹ̀ ọ̀sẹ̀ kù. sáwálé tọrọ àforíjì fúru bàbá yẹn lópin ìgbà tá a ti gbọ́ lẹ́nu wọn pé wọ́n sọ pé oògùn yìí ló lè dáàbò bò àwọn yàtọ̀ sọ́lọ̀, á tọrọ àforíjì fún wọn. á sọ pé tí wọ́n ń ṣe yẹn shirkun asghar, ìṣẹbọ sọ́lọ̀ nílé tó kéré. bákan náà ká máa lo ẹni tí wọ́n bá ṣàṣì kó lọ sọ́sìpítù, kò sí tó burú mbẹ̀. torí pé ń bẹ nínú àṣàṣì eléyìí tó ṣe pé tí wọ́n bá fi oògùn hospital tọ́jú rẹ̀ yóò kó mbẹ̀. tí ò bá sì ràn wọ́n ṣe rúkìá fún, tí wọ́n bá ṣe rúkìá fún kò sí tó burú nínú kọjá yìí pé wọ́n lo zaitun fún bí wọ́n pé kó fi para lẹ́yìn tí wọ́n bá ti ṣe rúkìá sí, àbí kó mu omi zemzem, àbí kó fomi zemzem kó dà sára lẹ́yìn tí wọ́n bá ṣe rúkìá sí, àbí kó sì jẹ́ pọ́yìn òun náà ni wọ́n dàpọ̀ mahabbatu sauda tọ́lá lẹ́yìn tí wọ́n ṣe rúkìá sí. gbogbo eléyìí kò sí tó burú mbẹ́. gẹ́gẹ́ bó ti ṣe dá ikeke yìí ó ṣagbára láti máa jẹ dàbínù tí wọ́n ń pè ní ajwal madina. ajwa dàbínù oríṣi kan ní ìlú madina, eléyìí tó hù nílùú madina. ajwa pọ̀ ní gbogbo ìlú ṣùgbọ́n ti ìlú madina ó máa ń dúdú báyìí, èsì gbogbo dàbínù dúdú o, ajwa bóun ṣe rí nù, àmọ́ kó jẹ́ ti madina. anabi sallallahu alayhi wa sallam ó ní man tasabbaha كل يوم 7 مرات عجوة لم يضره في ذلك اليوم سم ولا سحر رواه أحمد والبخاري ومسلم. أنا بلاني تباجي دابين مجي نينو عجوة، رواية كان سوكي عجوة مدينة لجوين تباكو كو جلارو تباجي كون فوني poison جي àbí wọ́n sàṣì ọlọ́jọ́ yìí kò lè lápá lára rẹ̀. eléyìí tá a bá mójútó àwọn nǹkan wọ̀nyí àtàwọn nǹkan míì tó tún wá nínú sunna, ó dájú pé àmọ́ bẹ̀ lábẹ́ ààbò. ọlọ́run bá kó ṣọ́ èmi pẹ̀lú yín, ọlọ́run bá kó tún àwùjọ wa ṣe,